A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Ilé aṣòfin ti bu ọwọ́ lu àwọn aṣojú 64 ambassadorial nominees tí ààrẹ Bọ́lá Tinubu yàn, títí kan mínísítà àná fún ọkọ̀ òfurufú Fẹ́mi Fani-Káyọ̀dé àti amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ àná Reno Omokri. Ìbuọwọ́lù yìí wáyé lẹ́yìn àgbéyẹ̀wò àti àkọọ́lẹ̀ láti ọ̀dọ̀ ìgbìmọ̀ tó ń ṣàmójútó ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè tí wọ́n ní wọ́n ṣe àgbéyẹ̀wò wọn dáadáa, wọ́n sì rí wípé wọ́n pójú òṣùwọ̀n. Nígbà tí ó ń fèsì, ààrẹ ilé ìgbìmọ̀ Godswill Akpabio kí gbogbo àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn sípò kú oríire bí ó ti rọ̀ wọ́n kí wọ́n ṣojú orílẹ̀-èdè dáadáa ní gbogbo ibi wọ́n bá pín wọn sí. Ìgbésẹ̀ yìí ń wáyé lẹ́yìn ọjọ́ díẹ̀ tí ilé aṣòfin dá ẹ̀sùn wípé wọ́n ti fi ìwé ẹ̀dùn ọkàn ránṣẹ́ tako àwọn tí wọ́n yàn sípò, lára wọn ni Fani-Káyọ̀dé àti Omokri. Agbẹnusọ ilé aṣòfin Yẹmí Adáramọ́dù ní kò sí ohun tí ó jọ ìwé ẹ̀dùn ọkàn petition tàbí àfisùn lórí àwọn tí wọ́n yàn sípò. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ilé-ẹjọ́ gíga ìlú Àbújá ti kọ̀ jálẹ̀ láti gba ẹ̀bẹ̀ fún ìyọ̀ǹda SGF àná Abubakar Malami. Malami ni ó béèrè fún ìyọ̀ǹda kúrò ní àkàtà àjọ EFCC. Níbi ìdájọ́ òní ni adájọ́ Babangida Hasan ti ní bí wọ́n ti fi Malami sí àhámọ́ lọ pẹ̀lú ìlànà òfin tí ó ní àtìlẹ́yìn àṣẹ ilé-ẹjọ́. Àjọ EFCC ni ó fi ẹ̀sùn màgòmágó owó àti àṣìlò agbára kan Malami. Ọjọ́ 18 oṣù kọkànlá ni àjọ EFCC ránṣẹ́ sí Malami fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò. Lẹ́yìn èyí ni ìròyìn jẹ jáde wípé wọ́n ti gba ìwé ìrìnnà Malami nítorí ìwádìí $490 million owó tí Abacha jí tí ìṣèjọba ààrẹ àná rí gbà padà nípasẹ̀ Mutual Legal Assistance (AMLAT). Láti ìgbà náà ni Malami ti wà ní àhámọ́ lákàtà àjọ EFCC, ṣùgbọ́n SGF àná sẹ́ gbogbo ẹ̀sùn tí wọ́n fi kàn án, bí ó ti ṣe àpèjúwe rẹ̀ ní èyí tí kò lẹ́sẹ̀ ńlẹ̀ nítorí láti ìgbà tí òun ti gba iṣẹ́ ní ọdún 2015 gẹ́gẹ́ bí Attorney General ni àwọn ti parí ìgbésẹ̀ lórí gbígba owó tí wọ́n sọ pẹ̀lú àjọṣepọ̀ amòfin láti Switzerland. Ọ̀gbẹ́ni Enrico Mofrini. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ọmọbìnrin ààrẹ àná Muhammadu Buhari, Halima Buhari, ti sọ̀rọ̀ lórí àwọn ohun tí ó pamọ́ nínú ìgbésí ayé bàbá rẹ̀, bí ó ti ní òun mọ̀ wípé ọ̀pọ̀ ọmọ Nàìjíríà ni bàbá òun já kulẹ̀ lórí ìṣèjọba rẹ̀. Lánàá ni ọmọ Buhari ṣe àfihàn yìí níbi ìṣíde ìwé tí mínísítà fún ìròyìn àná Lai Muhammed kọ, gẹ́gẹ́ bí ìwé ìròyìn Nigerian Tribune ṣe jábọ̀, níwájú gbogbo ènìyàn níbi tí a ti rí mínísítà àná, gómìnà àná, ọba àti àwọn olóyè láàrin ẹgbẹ́ òṣèlú ni Halima ti ní òye yé bàbá rẹ̀ wípé ọ̀pọ̀ ọmọ orílẹ̀-èdè ni wọ́n ní ìgbẹ́kẹ̀lé nínú ìṣọwọ́darí rẹ̀, pàápàá jùlọ lórí ààbò àti ọrọ̀ ajé, ṣùgbọ́n tí ó já wọn kulẹ̀. Ó ní bàbá òun jẹ́ ẹni ń tẹ́tí gbọ́ ọ̀rọ̀ ju kí ó sọ̀rọ̀ lọ. Ààbò ọmọ orílẹ̀-èdè sì jẹ́ lógún ju ohunkóhun lọ. Ọ̀pọ̀ ìgbà ni ó máa ń ṣe àgbéyẹ̀wò ìlérí tí ó ṣe fún ọmọ Nàìjíríà àti iṣẹ́ tí ó rí ṣe fún wọn, fún ará ìlú. Ó jẹ́ ààrẹ Buhari, ṣùgbọ́n fún wọn nílé ó jẹ́ bàbá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Lẹ́yìn ọjọ́ 6 nínú ọgbà ẹ̀wọ̀n, mínísítà àná fún iṣẹ́ àti ìgbanisíṣẹ́ Dr. Chris Ngige tó ń kojú ẹ̀sùn oníkókó 8 tí ó dá lórí ìwà ìbàjẹ́ ní ilé-ẹjọ́ gíga tó fìkàlẹ̀ sí Gwarinpa, ìlú Àbújá, ti gba ìyọ̀ǹda. Níbi ìdájọ́ òní ni adájọ́ Mariam Hasan ti gba ìyọ̀ǹda rẹ̀, ṣùgbọ́n ó gbọ́dọ̀ kọ́kọ́ pèsè onídùúró kan tí ó jẹ́ òṣìṣẹ́ ìjọba civil servant tí ipò rẹ̀ kò gbọ́dọ̀ kéré
kéré sí ipò adarí. Bákan náà ni onídùúró yìí gbọ́dọ̀ jẹ́ ẹni ní ilé ní Àbújá. Ngige gbọ́dọ̀ ṣe àgbékalẹ̀ ìwé ìrìnnà rẹ̀, kò sì gbọ́dọ̀ fi orílẹ̀-èdè sílẹ̀ láì jẹ́ wípé ó gba àṣẹ. Adájọ́ Hassan wọ́gi lé ìṣelòdì àjọ EFCC sí ìyọ̀ǹda mínísítà náà bí ó ti ní ilé-ẹjọ́ ní agbára àti fi òye gbé ìyọ̀ǹda. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ìlúmọ̀ọ́ká olórin Afrobeat David Adeleke tí gbogbo ènìyàn mọ̀ sí Davido ti dánu wípé ẹ̀ka orin lórílẹ̀-èdè ìbámá ti dùn bí ó bá ṣe wípé kò bá wọn dá sí i. Orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X ní Davido kọ sí wípé kí wọ́n rò ó wípé òun kò sí níbẹ̀, báwo ni ìbá ṣe rí. Àfihàn yìí ti wá dá awuyewuye sílẹ̀ tí àwọn kan fi ń ní ó ń pọ́n ara rẹ̀ lé ju bí ó ti yẹ lọ. Èyí kì í ṣe ìgbà àkọ́kọ́ tí Davido ń pe ara rẹ̀ ní òpómúléró ẹ̀ka orin ní Nàìjíríà. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú Apple Music nínú oṣù kẹrin ọdún 2025 ni Davido ti ní ẹ̀ka orin Nàìjíríà daṣẹ́ sílẹ̀ nígbà tí ó lọ ìsinmi kúrò lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ nínú oṣù kọkànlá ọdún 2022 lẹ́yìn ikú ọmọkùnrin rẹ̀ Ifeanyi Adeleke. Ó ní tọ̀rẹ́tìyẹ kan ni wọ́n ń bẹ̀ kí òun padà sí orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ nígbà ìsinmi olóṣù mẹ́ta. Davido já gbangba ní ọdún 2011 lẹ́yìn tí ó yọ̀ǹda àwo orin rẹ̀ tí àkọlé rẹ̀ ń jẹ́ Ẹ Má Dá Mi Dúró. Èyí wáyé lákòókò tí àwọn ọ̀dọ́ ń gòkè bọ̀ nídìí orin Afrobeat tí Wizkid ń darí. Àìpẹ́ yìí ni veteran producer Sam Clef ní bí Davido ṣe darapọ̀ mọ́ ẹ̀ka orin ní Nàìjíríà mú ìjárogún wọ ẹ̀ka orin. Ó ní síwájú àkókò yìí ìbọ̀wọ̀ fún ara ẹni wà láàárín àwọn olórin Nàìjíríà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.